máa dájà sílẹ̀ mọ́ òògùn ni. wọ́n sílẹ̀. ẹ ṣe bẹ́ẹ̀ mọ́ kó dá o. a ní ọjọ́ máa dájà sí. ẹ ṣe bẹ́ẹ̀ mọ́ kó dá o. aṣọ iná ọjọ́ máa dájà sílẹ̀ mọ́ o. ẹ ṣe bẹ́ẹ̀ mọ́ kó dá o. ìgbàgbọ́ àwọn kan ni pé àṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ní gbàtàn bó kíkí wá. ìgbàgbọ́ àwọn kan ni pé àṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ní gbàtàn bó kíkí wá. ẹjọ́ ẹ máa sọ bẹ́ẹ̀ mọ́ o dante ogún ọdún nínú mi sì kéré mi kọ́ ó tún ti lé ẹ máa fojú àná wà mọ́ o. ẹ máa fojú àná wà mọ́ o. fojú àná ò níwọ̀n ògùn lẹ́yìn. ẹ máa fojú àná wò wá mọ́ o. ọyìn asalamu aleykum jí bọ́ àwọn. bàbá wàsíìrè Pasu Wonder ọ̀ọ́. agbélùgbẹ́yọ̀ rèé. àtún ti dé àti balẹ̀ sórí ètò nígbàkì. ilé wọlé mi àtẹ̀yìn bí sómi rò ẹ má ṣe dájọ́ fújì bẹ́ẹ̀ ṣe fẹ́. ṣùgbọ́n mo mọ̀ pé bí ó ṣe dájú náà fújì òdo. ilé wọlé mi ẹ wá bá mi jó ẹ wá bá mi yọ̀ sẹ́ẹ̀lì bàbá. wọ́n ní ta o àwọn orin tó kọ sílẹ̀ yìí kọ́ àwọn àṣà tó jù sílẹ̀ yìí kọ́ gbogbo àlejò tó dá sílẹ̀ máa ń bá ni mo ṣe gbà pé Pasuma lò é paripa o lọ́sẹ̀ fọmọ credit káàkiri o. Pasuma lélẹ́yìí ó ní ẹ̀sọ́ fún gbogbo busybody yẹ́sìkẹ̀ àti dé àwọlé ẹ̀sọ́ fún busybody. ẹ gbọ́ ní tèmi o yóò jẹ́ báwọn sí di ọ̀tẹ̀. ó jẹ́ báwọn péjọ àbòsí o ọwọ́ mi máa rè é funfun nẹ́nẹ́. àti pé adéwà ṣe é ké máde gùn kẹ̀kẹ́. wọn ò jẹ́ báwọn sí ń bi ọ̀tẹ̀ bàbá ló táwọn jẹ́ báwọn sí ń bi àbòsí adé ṣeré gélé adégún kẹ̀kẹ́ adébẹ́rọ́gònù. ẹ̀dọ̀ oníbi tí yẹn lẹ́yìn ìjòkó ó kọlu pẹ́ lẹ́yìn dẹ̀fọ́. adé ò lówó lọ́wọ́ ogun kẹ̀kẹ́ níbi tẹ́lẹ̀ yín wà. ẹ lọ pé mọ̀ sí adéwà kan. ó kọlu pé ẹlẹ́yìn fọ́ wàhálà dé ìjàgbọ́n ṣẹlẹ̀. ìyàwó kì í ṣomi ọbẹ̀ bàbá wọn jẹ́ jìyà bá so. ìyàlérè kélé fàkúà pa tọ́pẹ̀ náà fún kọ́mọ́lọ́kùn yẹn. Thank God it's Friday. ọjọ́ Jímọ̀ la wà yìí òpin ọ̀sẹ̀ ojú ọlọ́tí ni wọ́n fi ìwọ̀gbẹ́ nìyẹn o láláì mọ̀ pé wàràpá ti gbẹ̀mí ẹ̀ lọ. ó ti lóòlùwà o. wọ́n ní kẹ́ẹ̀yé misinterpret ẹni tí wárápá gbé táyé bọ́tí ló mú yóò tán wòran
ṣèbí ṣẹ́wọ́n yálẹ̀ léyìí láti Dayọ̀ Agboola rédíò TV. àtúntì balẹ̀. bàbá ló ń tà digital studio láti beam live to the world o táwọn ayé ń wò wá káàkiri ọ̀sà ẹ̀. tó bá ṣe pé ẹ̀yin ṣẹ̀ṣẹ̀ ń wọlé ni bàbá ló ń tà yín rèé o. màmá alẹ́ mi lọ́mọ òsì àṣùṣọ́ mẹ́lẹ́gbẹ̀rin òró ọmọ eléso gidigbo ọ̀nà ṣọ́nà èso kan múrẹ́mọ lùgbà òṣà ti jiná ọmọ ọwọ́ ọmọ ẹkùn ẹ̀yin ẹ pé èèyàn lẹ́ranko yóò bínú ni ṣùgbọ́n ẹ pé èèyàn lọ́mọ ẹkùn inú rẹ̀ ọmọ dùn orí rẹ̀ ọmọ wú korokoko ẹ dákun ṣé ẹkùn yìí ṣẹranko ni jọ̀nàdù mórí yín o. Làgàtà òní fújì o erin lọ́mọ ilẹ̀ làbáyíká ọ̀bọ tí wọ́n kì í máa tó ogun lọ. bàbá ní àárẹ̀ o ọ̀pọ̀ ẹ̀mí l'Amẹ́ríkà o aláǹbí o ọmọ kò kì í ṣẹ̀ṣẹ̀ náà kálówó lọ́mọdé. Matthew Ọlọ́runfẹ́mi Agúnlóyè bàbá Festus mórí yín o ẹ kú àbọ̀. ọmọ kò kì í ṣẹ̀ṣẹ̀ náà kálówó lọ́mọdé. ẹ̀ṣẹ̀ kọ́ ni kálówó lọ́mọdé o ẹ̀ṣẹ̀ kọ́ ni kálówó tá a bá tún dàgbà. ohun tó tọ́ sí wa ní mọ̀jẹ̀sín mọ̀jọ́dòru. kálówó lọ́mọdé. kò kí n ṣẹ̀ṣẹ̀ jọ kálówó lọ́mọdé. wọ́n ní kì í ṣẹ̀ṣẹ̀ kálówó lọ́mọdé. Búkì ń jèrè mọ́lẹ́yìn náà ẹ kú àbọ̀. láti kékeré gòkè ọlọ́run ṣe kọ́ni. Thank God it's Friday. òpin ọ̀sẹ̀ ti tó. òpin ọ̀sẹ̀ ti dé. iṣẹ́ tá a ṣe lọ́sẹ̀ yìí ti tó ẹjẹ́ rẹ̀ jẹ́ gbádùn. ká bẹ̀rẹ̀ gbádùn òpin ọ̀sẹ̀ láti bí Davidson Enofe mórí yín o ẹ kú àbọ̀ o. ọtúbà ní fújì o gbogbo ogun lé o. bẹ́ẹ̀ bá ṣe ń wọlé ẹ̀ máa bá wa ṣíà ẹ̀. Jọ̀nàdù wọ́n ní you are looking cool and good have a great peaceful day love you all ẹ ṣeun àdúpẹ́. bẹ́ẹ̀ ṣe ń wọlé là ń rí yín o ẹ ṣeun àdúpẹ́. lálẹ́ ẹ̀bẹ̀rún kílẹ̀ ń ṣe ń bẹ̀ kílẹ̀ yìí ń ṣe lọ́wọ́lọ́wọ́. ìmúra wo lẹ̀ ń mú bópin ọ̀sẹ̀. lónìí Friday ọjọ́ 21 oṣù kejì ọdún 2020 tẹ́ ẹ bá tiẹ̀ rí réètì tọ́dún ìfi ń sáré kọjá lọ àbí bí ìgbà tó yẹ pé jẹ́ẹ̀tì ló ń gbé ni. ń gbò la ṣe happy new year náà ẹ dákun. ńgbà wo la ní happy new year tá a bẹ̀rẹ̀ sí ní sẹ́ndì happy new year. lọ́wọ́ tá a wà yìí ọjọ́ 21 21st of February. àdúpẹ́ lọ́wọ́ bàbá God tó dá wa sí tó jẹ́ ká máa bẹ láàyè wa thank you Jesus hallelujah. ó di ìgbà tá a bá padà dé o. ó di ìgbà tá a bá padà dé Paso. mo ní kílẹ̀ yìí fi múra wíkẹ̀ndì. ètò wo lẹ́ ń yẹ fún wíkẹ̀ndì. bó ló ti ń ṣẹlẹ̀ lọ́dọ̀ yín.
bọ́ bá ti ń ṣẹlẹ̀ ẹ máa bùn wá gbọ́ o àwọn labólóde fẹ́ lójú. ọmọ fi lẹ́bẹ̀ o yóò wá bẹ̀ o ṣiṣẹ́ ọba pẹ́ o. filẹ̀ bẹ́ẹ̀ kó wà bẹ́ẹ̀ kó máa lọ bẹ́ẹ̀ mo fẹ́ bẹ́ẹ̀ bẹ́ẹ̀. filẹ̀ bẹ́ẹ̀ kó wà bẹ́ẹ̀ kó máa lọ bẹ́ẹ̀ mo fẹ́ bẹ́ẹ̀. ẹ wo àríwájá mùsùlùkùn lórí ètò lónìí. àwọn ọ̀rọ̀ kan bọ̀ àtà máa gbé jáde. bàbá wa olúwaṣẹ́gun olúwaṣọgbọ́n mo rí yín o ẹ kú àbọ̀ sórí ètò. kọ́lá ẹ̀mí ọlá mo rẹ́yìn náà ṣáàbí àlẹ́ wa ẹ kú àbọ̀. ọmọ ìyá wa náà thank you ọtúnbà gbogbo rẹ o àbí. thank you very plenty bẹ́ẹ̀ ṣe ń dé ẹ kú àbọ̀. mo lọ́rọ̀ kan wà tá a máa gbé yẹ̀wò lónìí. àbí àwọn ọ̀rọ̀ kan wà tá a máa gbé yẹ̀wò. Bukky ń jèrè mo rí yín o ẹ kú àbọ̀. ó lẹ́nu o tó ti kò gbọ́ ó lẹ́nu o ó lẹ́nu gan. ó lẹ́nu gan bí àgé àlùwàlá yẹ́sìkẹ̀. ṣé ẹ ṣáà ń gbádùn mi mò ń gbádùn yín bẹ́ẹ̀ ṣe ń wọlé. ó lẹ́nu tó kù ṣọṣọ bọ́lọ́. ó sì mọ̀ yanjú. ó mọ̀ yanjú. ó mọ Básanjọ́. ó mọ yanjú ó mọ Básanjọ́ ó mọ Àtíkù ó mọ Dangote ó mọ Clinton ó mọ Trump tó ọmọ bàbá ló ń ta náà ọmọ bàbá ló ń ta gbà bẹ́ẹ̀. gbogbo Jamiu Jami sí bàtà ẹ̀dàkùn ẹ̀dà owó ni o ti dé o ṣùgbọ́n tó o bá dé tán. lọ́ba lọ́jà bóyá pa níbẹ̀ yẹn. ọ̀rẹ́ ìyá wọn sá ló máa tẹ̀síwájú gbogbo làgò mọ́lẹ̀ owó ni o ti dé o tó o bá dé tán kò ní lè làgò mọ́ wọn lẹ̀ wọ́n. mo dàgbà ń òṣoge mọ́ owó ni òsì lọ́wọ́ onítọ̀hún o. Èdùmàrè má fowó kẹ́yìn lọ́rọ̀ gbogbo wa especially èmi Èdùmàrè má fowó kẹ́yìn lọ́rọ̀ mi. Túndé Àyànyẹmí mo rí yín o ẹ kú àbọ̀. Chichi Agbára can see you welcome to the show. ẹ kú àbọ̀ sórí ètò. mo ní lọ́wọ́ tá a wà yìí o àwọn nǹkan tá a máa mú wá sórí ètò àwọn nǹkan tó bá máa dùn mọ́ yín nù ní tẹ́ ẹ máa enjoyment ẹ̀ àwọn la máa kó wá sórí ètò ìlú ti yí orí ti kéǹjì ọ̀pọ̀ ti sún ọ̀pọ̀ àsùn bóyá jẹ́nu tó bá ṣe ń lọ láàmú pèsè yín létí. ẹ wo àwọn kan ní kí ló dé màmá sọ̀rọ̀ nípa orílẹ̀-èdè wa Nàìjíríà Abíọ́dún Bello mo rí bẹ́ẹ̀ ṣe ń wọlé o ẹ kú àbọ̀ bí yà ṣe ń jẹ àwọn èèyàn tó lórílẹ̀-èdè Nàìjíríà tí n bá wá róhun tó ń wọlé sápò Nàìjíríà ẹ̀rù á máa bà mí ominú á máa kọ mí. ẹ wò ó wọ́n sẹ̀ǹdì kínní kan sí mi lórí wọ̀sọ́ọ̀pù nígbà mo rí ìtìsẹ̀ bámilẹ́rù ó bà ń lẹ́rù ló ń jẹ́ bẹ́ẹ̀ ìtìsẹ̀ bámilẹ́rù ó bà mí lẹ́rù torí wípé àwọn owó tó ti ń wọlé sórílẹ̀-èdè Nàìjíríà láti gbà tábàdà ti kú tó ti ń gbowó owó ìtì tó mú Nàìjíríà lọ síbi gíga. Demidoc Odùtáyọ̀ mo rí yín o ẹ kú àbọ̀. àláwọn owó tó ń wọlé sórílẹ̀-èdè Nàìjíríà owó tó ń dá padà látọ̀dọ̀ ẹbí Abacha tó ti kú tó tún sanwó padà fún Nàìjíríà àwọn owó yìí tẹ́ ẹ bá wò ominú kọyín ominú àtomi òde ọ̀gá ọkọjá bìkíáfù
ọ̀yanilẹ́nu gbọ̀ngbọ̀ngbọ̀n. ẹ wo ẹ̀kọ́yẹ̀ yìí wò ná. Wọ́n sẹ́ndé lé sí mi lánàá ni ẹ̀jẹ̀ àfojú sùnùkùn wò. Wọ́n ní nígbà tábùbákà wà ń bẹ́ẹ̀. Wọ́n lówó tán sẹ́ndì wọlé ẹ wo $750 million kíyè náírà o. Iye náírà o dọ́là lọ́wọ́lé lórílẹ̀‐èdè Nàìjíríà ẹ dákun kí náà fowó ìṣe o. Wọ́n ń láyé Ọbásanjọ́ $64 million lọ́wọ́lé láti Switzerland. Èmi náà fowó ìṣe o. Ti gba Abubakar ọ̀dọ̀ fámílì Abacha náà ti gbà o $750 million. Èló ni $1 million náà? That is 350 million naira. Ẹ wá dárúkọ $750 million. Ẹ̀mí ètí yẹn jẹ́ kí Ọlọ́run kó gbà wá lórílẹ̀‐èdè wa Nàìjíríà èèṣà. Abímbọ́lá Bùkọ́lá mo rí yín o ẹ kú àbọ̀. Ahmed Odúyẹ mo rẹ́yìn náà o ẹ kú àbọ̀. Mo ní láyé bàbá wa Olúṣẹ́gun Ọbásanjọ́ lẹ́ẹ̀kejì wọ́n gba $1.2 billion látọ̀dọ̀ ẹbí Abacha. $1.2 billion. Nígbà tí bàbá wa Ọbásanjọ́ sì tún wà lórí oyè wọ́n tún gba $160 million. Àwọn British náà kóyún kọjá. British Parliament àwọn náà kóyún kọjá fún Nàìjíríà. Nígbà tí Muhammadu Buhari débẹ̀ o USA yín lọ́dún tá a wà yìí mò ń sọ lọ́dún tá a wà yìí 2020 $308 million l'Amẹ́ríkà tún ti sẹ́ndì sí Nàìjíríà o lára owó Abacha. Láyé Ọbásanjọ́ $88 million náà sẹ́ndì láti Switzerland o. Ayé Buhari ní 2018 $322 million láti Switzerland. Láyé Goodluck Jonathan $227 million láti Switzerland o. Láyé Ọbásanjọ́ $44 million láti Switzerland o. Láyé Ọbásanjọ́ $461 million láti Switzerland o. Ẹ wá dúró owó yìí o. Nígbà tẹ́rọ ogun ẹ̀ pọ̀ ó di $3.624 billion láti 1998 di 2020. Ẹ dákun níbo lowó yìí lọ? Èyí ló jẹ́ kóminú máa kọ Amẹ́ríkà tọ́bi ní àwọn ò lè fún Amẹ́ríkà àwọn ò lè fún Nàìjíríà lówó tó bá tún kù o torí pé èyí tí Nàìjíríà gbà tẹ́lẹ̀ ìnákùná náà kọ́lọ̀ wọn máa gbà wá Nàìjíríà kọ́lọ̀ wọn gbà wá Nàìjíríà o kọ́lọ̀ wọn gbè mí gan baba ló ń ta kọ́lọ̀ wọn gbà mí kọ́lọ̀ wọn mọ́tò làkúsà sínú ayé mi owó nìkan ló lè ṣe lọ́wọ́lọ́wọ́ tá a wà yìí money can do it lórílẹ̀‐èdè Nàìjíríà. No wonder everybody fẹ́ di gómìnà náà fẹ́ di kánsílọ̀ náà fẹ́ di dolóyè gbogbo owó tó yẹ kó tọ́ sí wa òun náà ń lòun o. Ọ̀gùnrẹ́gẹ́ àbùkọ́ bàbá ní wẹ̀lọ̀. Alábí náà rẹ̀ o proprietor yorin o. Ó dàn. Kìnìún náà rẹ̀ o Làgàtà. Thank you. Proprietor rẹ̀ o Panorama o yorin. Làgàtà
làgàtà Yétúndé onídòdó. làgàtà. Oníbọ̀ọ̀lì o. Ṣé báwọn méjèèjì lọ rẹ o? Ẹnì kẹta wọn ló ń ta ìpèké o. ẹni tó fẹ́ tajà fún ló Ló ń ń pín ọ̀gẹ̀dẹ̀ o. ṣó ṣeéṣe kọ́. Ọ̀dájà lọ́hùn mú tọ̀bà tí wọ́n lọ́gẹ̀dẹ̀ ó ẹ̀kọ́ máa ṣe bá fún. kámúrabà kámúrabà kábírarabà kẹ́kẹ́. ọmọdúndé bashir mórí yín o ẹ kú àbọ̀ Ọmọdúndé oníbọ̀ọ̀lì o. orí ètò ṣọwọ́yà náà láwa yẹ́sìkẹ́. ẹni kẹta wọn ló Ló ń ta ìpèké o. ẹni tó fẹ́ tajà fún ló Ló ń ń pín ọ̀gẹ̀dẹ̀ o. ṣó ṣeéṣe kọ́. Ọ̀dájà lọ́hùn mú tọ̀bà tí wọ́n lọ́gẹ̀dẹ̀ ó ẹ̀kọ́ máa ṣe bá fún. ọ̀rọ̀ kan ń jà rìnrìn lórílẹ̀‐èdè nàìjíríà. ọba aláyé kan tẹ́yìn náà máa ń rí lórí social media ṣá. a gbọ́ pé wọ́n suspend ẹ̀ fún oṣù mẹ́fà. oṣù mẹ́fà àwọn ò tí fẹ́ mú tàn yẹn wá o. a fẹ́ gbọ́ di ìtàn yẹn dáadáa kó tó di pa àmú wá. ṣé bẹ́ẹ̀ ṣàmọ̀ yìí pé ẹwà ẹnu yorùbá ń tiwa. a fẹ́ gbọ́ kòrílẹ̀ ìtàn dáadáa kó tó di pé àgbè wá. àwọn àìbáwọn èèrà tí ò bá ti lẹ́yìn inú. yẹ́sìkẹ̀ ẹ mọ̀ bẹ́ẹ̀ èèrà tí ò bá ti lẹ́yìn inú àníbáwọn he náà kọjọ bẹ́ẹ̀. so tá a bá ti gẹ́ẹ̀tì fact lórí ìtàn yẹn a máa mú wá sójú ìwòran yín. ká gbé wá lójú ìwòran yín. Ibẹ̀ dúró ra kẹsàtì tẹ̀mí pàṣẹ máa bá ṣe. Àgbà náà níra ìwọ́n bẹ̀rẹ̀ kẹrẹ bá mi ṣàmì o. Pàṣẹ láwọn ọjọ́ èèyàn ẹ. Pàṣẹ láwọn ọjọ́ èèyàn. Awọ ẹkùn ó kí bóbó oyì bẹ́ẹ̀. Bọ́dà tó bá ń gbọ́ kò jọ. Ẹ jẹ́ sáré ṣe àyàbá kan. Ẹ jẹ́ ayé àyàbá kónkóló kan. Ọmọdékùnrin kan báyìí ọ yọ̀ǹgì. Ọmọdékùnrin kan báyìí ibi tó yọ̀ǹgì dé. Ó lọ sádùúgbò kan ní Maryland ní Baltimore. Ó wá ráwọn àwọn páìpù kan táwọn èèbó ti gbé bẹ́ẹ̀ tán ní ẹni tó bá mọ̀ ń play kó wá play rẹ. Ọmọdékùnrin mọ̀ rọbẹ̀ ó mọ̀ rèé play rẹ o. Ẹ̀jẹ̀ àwò o ẹ̀jẹ̀ àwò bóyá play rẹ ẹ̀jẹ̀ àwò bóyá play rẹ. Ẹ fẹ́ gbọ́ ẹ fẹ́ wò ó Pàṣọ ní sùúrù náà jẹ́ káwọn ọmọdékùnrin yìí bó ṣe play pipe yìí jẹ́ sáré wò ó. Ọ̀yá ọ̀ndà ọ̀yá ẹ wọlé. Kí ló dé mọ́ tí ìmọ̀ play yìí ló ní play rẹ ti pọ̀ jù ní sùúrù àti ìní ọmọ play rẹ kí ló dé ó yìí ti bẹ̀rẹ̀ sí ní lùlù bẹ́ẹ̀ lọ́wọ́ rẹ̀ yá tó ni má ti máa lùlù ó jẹ má ti máa lùlù ló jẹ́ bẹ́ẹ̀ má ti máa lùlù léèbó ni ní Yorùbá má ti máa lùlù léèbó má ti máa lùlù ọ̀yá rẹ̀ lù nísìnyí ọ̀yá rẹ̀ lù mọ́ command yẹ go command.
kò jù báwọn náà lọ tẹ́ ẹ bá fẹ́ mọ arákùnrin yìí ẹ̀yin ẹ pè nọ́mbà tí ń bẹ lójú wòran yìí tẹ́ ẹ bá fẹ́ lọ síbẹ̀ arákùnrin mọ̀ bí ó ṣe mú yín débẹ̀ tẹ́yìn kan lè rìkọ́dù ẹ̀ tẹ́ lè rìkọ́dù tá a pè yín wá sórí ètò yẹ́sìkẹ́ a máa fi yẹn ṣe challenge olú ọmọ mayor court mo rí yín o Edward Taylor ẹ̀kú àbọ̀ Rafiu Bello Ọ̀ságè mo kẹ́yìn náà bó oníṣẹ́ wà ọmọ bọ́jà ọba ńlá ṣàlàfíà lẹ́wà Yẹ́misí Olúfadé ẹ̀kú àbọ̀ sórí ètò mo ní tẹ́ ẹ bá fẹ́ lọ síbẹ̀ ń ẹ̀yin ẹ pé nọ́mbà tẹ́ ń wò lójú ìwòran yìí ẹ pé nọ́mbà yìí ẹ pé nọ́mbà yìí ẹ pé nọ́mbà yìí á ṣàlàyé bẹ̀ fún yín. ẹ wo ọ̀rọ̀ mímọ́ látòrí ìtẹ́ lónìí ọ̀rọ̀ mímọ́ láti orí ìtẹ́ ṣe àti kọ̀ǹpáìlì ẹ̀ ọ̀dà ń pé àti kọ̀ǹpáìlì rẹ̀ á wà á táìmù tá a máa kọ̀ǹpáìlì rẹ̀ ṣùgbọ́n àwọn nǹkan kan wà tá a máa mú wá lónìí tẹ́ ẹ fi máa enjoy ara yín yẹ́sìkẹ̀ tẹ́ ẹ máa fi enjoyment ara yín gẹ́gẹ́ bá yín bá ń sọ lédè tiwa á ní ẹ bá enjoyment ara yín yẹ́sìkẹ̀ ń bọ̀ olórin wa ẹ̀kan kọ́ bolódúró sí Pàṣọ ẹ má bínú lọ ẹ wọlé. yóò máa lábí òun ẹsẹ̀ àforí dábìrà fúráyé ògùn o àforí dábìrà fúráyé. ọmọ ìyàwó ànábì ìyá ìjímẹ́ always corners forever ògùn o ẹ mọ̀ àṣẹ náà ṣàlẹ̀ mi ìjímẹ́ àṣẹ náà ṣàlẹ̀ mi o àṣẹ náà ṣàlẹ̀ mi o. àṣẹ náà kò náà wọ́n bá a ṣe okùn ní àwọn ọmọ ìyá pa. èmi ò ní bá kẹ́yìn wá máa pẹ́rẹ́ ní Arsenal lórí ètò níbi tí Man U wà o Man U ló ń ṣètò lọ́wọ́ kí Arsenal ó má sọ̀rọ̀ láéláé ẹ̀yìn ò mọ̀ pé Man U tiẹ̀ na Chelsea wọ́n fún wọn tú o wọ́n bọ̀ wọ́n gíndì mo lé mi ò ní dá sí Philip mo rí yín o ẹ kú àbọ̀ Àwòyẹmí Rashidat ẹ kú àbọ̀ sórí ètò Yẹmí Fọláhàn Vincent múrẹ́yìn náà ẹ kú àbọ̀. Always Gunners ẹ jẹ́ rọ́wọ́ yín kúnlẹ̀ àwọn bàbá mi. àṣẹ náà ṣàlẹ̀ mi o àṣẹ náà ṣàlẹ̀ mi o àṣẹ náà ṣàlẹ̀ mi o. ẹlẹ́nu ẹ̀pọ̀ tó wá kúnlẹ̀ àwọn máa ń yọ. àṣẹ náà ṣàlẹ̀ mi o àṣẹ náà ṣàlẹ̀ mi o. ọdún ṣe àṣẹ náà ṣàlẹ̀ mi. olólódà. ẹ̀pọ̀ tó wá ẹlẹ́nu kúnlẹ̀ àwọn àbá ṣe. àṣẹ náà ṣàlẹ̀ mi o. ẹyin gbogbo bàtà àṣẹ náà ṣàlẹ̀ mi o. àṣẹ náà ṣàlẹ̀ mi o. ẹjẹ́ àrọ́wọ́ yín ẹ̀yin bá kà kúnlẹ̀ àwọn bàbá ọ̀rọ̀ Arsenal tán sọ ohun wọn fẹ́ dá sí torí pé tí Man U bá ń sọ̀rọ̀ Arsenal ò gbúdọ̀ dún ayin. Michael Babafẹ́mi mo kí yín ẹ kú àbọ̀ Olúmídé Babson bó o ní ẹ kú àbọ̀ sórí ètò èsà dáńdé rìbó ẹ̀mí mọ̀ ń bọ̀. lẹ́nu. Àwòyẹmí Rashidatu wọ́n ní today is my birthday. Ọ̀dà kátókò lórí ètò akọrin birthday fún yín ẹni sùúrù. Àbáyín jòrin birthday kátókò lórí ètò yes. Àti ní ẹ̀yin olólùgbọ́ wa tẹ́ ẹ bá ti ń tọjọ́ bí ẹ mọ̀ jẹ́ á máa mọ̀ ẹ jẹ́ á máa mọ̀ ká lè ṣe tá a lè ṣe fún yín àbí ṣébí torí yín náà láyé wà lórí ètò. Ìwọ tó bá fẹ́ special hype èyí ò lọ sanwó fún tẹ́ pè wá wọlé ẹ pè wá á lè jọ sọ̀rọ̀ ẹ̀ ìyẹn special hype nìyẹn
tágbé fídíò yín sí tágbé fọ́tò yín sí táàpù orin sí òtúre ìfisíbù òtúre òlòlò òtúre aṣọ yín bá kàdà aṣọ yín tí bá yín ó tán tí bá yín ẹ̀ raṣọ wọ̀ oníṣẹ́ ẹ̀kọ́mà bọ̀ òlòlò tí bá yín ẹ̀ raṣọ wọ̀ Arsenal ya palágo lọ́ọ̀kan ọ̀dà ó tún rí Arsenal ọ̀rẹ́ ẹjẹ́ ńlárẹ́gbọ̀n lè kúrò bẹ́ẹ̀. aṣọ aláṣọ wọ̀ òlòlò tí ti bá yín motivator lélẹ́yìí. ẹ̀rí tó ti sáyàn ọdún mẹ́rin tí bá yín ọ̀dà mo tẹ̀ wá yarí mo ní mo fi olú mo sọ. Barcelona kankan. ilé mo fẹ́ lò mo fẹ́ gbáyé Arsenal kó ń bẹ̀ Arsenal kó ń bẹ̀ ẹgbà. ẹ̀rọ̀jú ẹ̀rọ̀jú. Mr. Fuji ń kí yín o. Mr. Fuji náà lẹ̀ ń gbọ́ yìí ọlọ́jọ́ bí mò ń bọ̀ o Awóyẹmí Rasheedat mò ń bọ̀ àwọn èdè ń bọ̀. Ó ní ẹ lówó ẹ̀kọ́ lé o. Ó ní ẹ ṣòwò ẹ jèrè. Ó ní kẹ́ ẹ lọ́la ẹ bí ma o. Ohun ìní wa ò ní jóná. Àwa fúnra wa ò ní jóná. Àpadà sí burúkú ò ní tọ́sí wa o. Ọlọ́pẹ́ ní Fuji ń kí yín o. Ẹni gbogbo pẹ́ lálàáfíà kò bá wa gbé. Àtúbọ̀tán wà nígbẹ̀yìn tó dára. Mr. Fuji ń kí yín o. ọ̀rọ̀ mímọ́ látòrí ìtẹ́ tó yẹ kí n mú wá lónìí. ọ̀pọ̀ ọmọọṣẹ́ ń download ẹ̀ ní ànílè mú wá lónìí. tọ́ba dìjọ́ Monday á mú wá. ṣùgbọ́n a máa mú kékeré kan wá lónìí. torí pé eléyìí òun gángan gba odidi ọjọ́ fúnra rẹ̀. ó gba gbogbo odidi ọjọ́ tá a lè fọkàn balẹ̀ bára wa sọ́ni. Èsèdè. Lákòókò mẹ́wàá lówùrọ̀ mo jẹun nínú ilé mi. Làṣẹ ìtàní bá wọlé tọ́ mi ò pẹ́ra sára ìlú. Mo wà ń bí wọ́n lè rí ohun tí wọ́n wá ṣe o. Àṣìtàní lọ́kọ̀ọ́kọ́ sọ̀rọ̀ ò ní mo wá tó lé ní. Pẹ̀láṣẹ Ọlọ́run ọba. Àṣàrà ìlú ọjọ́ àbámúra pa àfẹ́ ṣe é. nítorí kò a fọkàn balẹ̀ a fi odidi ọkàn balẹ̀ ṣe fúnra wa ní yẹ́sẹ̀. torí pé ọ̀pọ̀ díẹ̀ ló bá mi lẹ́rù. a lè rọ́ọ̀ṣì ẹ̀ lónìí. Wọ́n fún wọn lẹ́sìn pé gbogbo ohun tí mo ní. ẹnìkan lọ sẹ́ndì ẹ̀ sí wa ẹnìkan lọ fi ṣọwọ́ sí wa. ẹ má kánjú ẹ má kánjú. nígbà tí ọba ti di Monday tí ọba fi di Monday a ti kọ̀ǹpáìlì ẹ̀ tán a ti kọ̀ǹpáìlì ẹ̀ tán a lè gbé wá ní fresh fẹ́yìn olólùwọ́ ọgbọ́ wa. Mo wá pẹ́ Olúwa mi láíláí.
ṣe jẹ́ náà ojú ẹ má jẹ́ ojú náà mọ́lé. wọ́n gbìyànjú láti jalè fún wọn orílẹ̀ kúnjá. èèyàn lásán mi ẹ̀ ṣe mo dúpẹ́ ọjọ́ gbogbo. mo yìí ń bẹ́ lókè ìgbẹ́ lására ìlú. iná ń jó kíkankíkan. gbogbo èéfì gbalẹ̀ kan. mi ò mọ ọgbà tí mo ń kíkẹ́. Victor Olúṣẹ́gun mo kí yín o. Ryan Sharif ẹ kú àbọ̀ sórí ètò. Mo ní tó bá di Monday ọ̀rọ̀ mímọ́ látòrí ìtẹ́ tá a ti tó lẹ̀ amúyẹn wá. ẹ jẹ́ ń sáré lọ wó orin bẹ́ẹ̀dẹ̀ kan bọ́lọ́jọ́ bí òní Awóyẹmí Ràṣídátù. Bẹ́ẹ̀ bá ṣe ń wọlé ẹ máa bá mi kí Awóyẹmí Ràṣídátù ara àwọn olólùgbọ́ wa ni ara àwọn olólùfẹ́ wa ni. ẹ bá kí wọn happy birthday Awóyẹmí Ràṣídátù. ẹ máa sọ fún wọn pé ìgbà ọdún kan ni àṣeyíṣẹ́ mi. ẹ jẹ́ bá àwọn orin ọlọ́jọ́ òbí kan ẹ̀yìn. torí pé àlásìkò mọ́ọ̀tì lórí ètò mọ́ lónìí. ṣùgbọ́n bọ́n ṣe sọ pé àwọn ń ṣọjọ́ ìbí yìí àgbúrò fojú táwọn nù. àgbúrò bá wọn ju orin happy birthday sí orin ọjọ́ ìbí yín rèé o. Awóyẹmí Ràṣídátù tẹ́ ẹ bá ń gbọ́ mi ẹ máa jó ẹ máa dansia níbi tẹ́ ẹ bá wà orin ọjọ́ ìbí yẹn rèé. tó bá yẹ pé ẹ̀yin ẹ̀ṣẹ̀ ń wọlé ni orí ètò Ṣọ́wọ́nyálẹ́wà o láti Dayọ̀ Agbọ́lá rédíò TV ìkan lára àwọn olólùgbọ́ wa Awóyẹmí Ràṣídát wọ́n ṣọjọ́ ìbí lónìí orin ọjọ́ ìbí wọn rèé o. ẹ̀kẹ́ ọ̀sánà ṣẹlẹ́dùmarè ẹ̀kẹ́ ọ̀sánà o. ẹ lè pe nọ́mbà tó wà lókè yẹn 443410247 kẹ́ ẹ fi bá wa kí ọlọ́jọ́ ìbí o. tó bá jẹ́ pé outside America lẹ́wà ẹ fi +1 síwájú ẹ̀ kẹ́ ẹ bá wa kí ọlọ́jọ́ bí 443410247 ẹ fi kí ọlọ́jọ́ bí pé àṣeyìí iṣẹ́ mi. You are the son of this day, congratulations, happy birthday to you. You are the son of this day, congratulations. mo ní tẹ́ ẹ bá ṣọjọ́ bí yín ẹ máa jẹ́ àmọ̀ bẹ́ẹ̀ ni ẹ jẹ́ ká mọ̀ pé today is my birthday. Wọ́n ní ẹnu ẹni la fi ń kọre fún ni ẹni la fi ń sọre fún ni ẹni la fi ń fọre mọ́ra. tẹ́ni yóò bá sọ pé òun ṣọjọ́ bí lónìí àmọ̀ nímọ̀ ṣùgbọ́n bóyá jù sí wa pé today is my birthday torí ẹ̀ náà láyé jù síta ẹ gbà bẹ́ẹ̀. Congratulations, happy birthday to you. lẹ́yìn òrèlé yìí a ṣe bí ìkéde méjì a wà palẹ̀ mọ́ tó bá dọ̀la láago 8 ẹjẹ́ pàdé lórí ètò òwúrọ̀ láwa àṣàbà. ìnìlọ́jọ́ ìbí yẹ ẹ kú àṣeyẹ ẹ̀mí aṣọ ọkọ ẹ. ìnìlọ́jọ́ ìbí yẹ ẹ kú àṣeyẹ ẹ̀mí aṣọ ọkọ ẹ. Awóyẹmí Ràṣídát happy birthday to you. bàbá òbí la pè kó wá kọrin fún Awóyẹmí Ràṣídát. Congratulations, happy birthday to you. You are the son of this day. Congratulations, happy birthday to you.
Happy birthday to you. Happy birthday to you. Ó yá. Ọtí kì í mọ́ lù. Wọ́n á ní wọ́n kàn kì í mọ́ lù, ọtí kì í mọ́ lù léèké. Oyèpilé Olúwaṣẹ́gun SM, I can see you. Bó ni pòdúsà tó gbòye ẹ̀kú àbọ̀ sórí ètò. Yéèbò. Long life and prosperity. Happy birthday to you. Happy birthday to you. Tá a bá ti kúrò lórí orin bẹ́ẹ̀dẹ̀ yìí, láwa sáré wọ yàrá àkéde wa lọ. Torí pé àárín nǹkan mi ìnáwó, àbí? Ruth Ọládé Adéjùmọ̀ àrí yín o, ẹ ṣé. Wọ́n ní happy birthday sister. Happy birthday sister, yes kẹ̀. Àrí yín o, ẹ ṣeun. Elijah Kúmúyì, ẹ kú àbọ̀ o. Dayọ̀ Agboola ni bàbá o, ní bàbá o, ní bàbá o. Rédíò TV gbogbo ayé, gbogbo ayé, gbogbo ayé. Dayọ̀ Agboola ni bàbá o, ní bàbá o, ní bàbá o. Rédíò TV gbogbo ayé, gbogbo ayé, gbogbo ayé. Wọ́n ń gbọ́ lẹ́bíríwìyà o, bẹ́ẹ̀ ni mo sọ. Kò sírú ẹni lẹ̀ yìí o. Dayọ̀ Agboola ló ta Rédíò TV. Kò sẹ́gbẹ́ ẹni lẹ̀ yìí o. Dayọ̀ Agboola. Rédíò TV ní Baltimore, Maryland, Dayọ̀ Agboola. Rédíò TV, Dayọ̀ Agboola. Gbogbo ayé ló ń gbọ́. For sound and quality production, Babalonta Studio is the best. For sound and quality production, Babalonta Studio is the best. Oh. Babalonta Production, the ultimate in audio visual. Babalonta Production, the ultimate in audio visual. Yes, so you can't argue with the proof. Studios are many, but the best one is few. Babalonta Digital Studio for your recording, demo CD, mastering, marketing and promotion, and also live band performance, seasoned DJ, videographer, photographer, master of ceremony, music consultant. Reach Samis Dayo Agboola on Agboola Adedayo 68@gmail.com or visit our website www.dayoagboola.com. Telephone +1443 760 8578. Babalonta Production, the ultimate in audio visual. Babalonta Production, the ultimate in audio visual. There is a company in America, everybody call it Pleasant Services. You better call them for the event planning. The Pleasant Services, they will plan your event more than your expectation. Decorating services, they are wonderful. Kámátì ẹ̀ wá sọ tadarí ètò, alága ìdúró tàbí alága ìjókòó. Ẹ ti lọ wá pàjù. Pàbàmbarì ibẹ̀ tún wá ní wípé kò sóúnjẹ adúláwọ̀ tẹ fẹ́ tẹ́ ò ní rí. Ní The Pleasant Services. Wọ́n ṣáà ti pè sórí nọ́mbà wọ̀nyí +14436 534434 tàbí +14437 608578. The Pleasant Services. Oh my God, orí ẹ wà níbẹ̀. Call them for the event planning. Pleasant Services, oh my God, orí ẹ wà ń bẹ̀. Kí lẹ fẹ́ ṣe? Ẹ fẹ́ ṣe ayẹyẹ ni ẹ kàn sí wa ní Pleasant Services. Ẹ fẹ́ ṣe ìnáwó ni ẹ kàn sí wa ní Pleasant Services. Wọ́n ṣe ń ṣe decoration, bẹ́ẹ̀ náà ń ṣe oúnjẹ, bẹ́ẹ̀ náà ń gba alága àdúró, alága àdìnàró, alága àjókòó. Ẹ kàn sí wa, nọ́mbà tẹ́ ń wò lójú ìwòran yín ẹ̀ tán kọ ní green yẹn ò ní ẹ pè 44376085778. Ẹ pè wá lórí Pleasant Services. Gbogbo ètò yín wọ́n bá yín handle ẹ̀, event planning ní ẹ pè Pleasant Services. Ẹ ní ìdíná, ẹ ní ìdí kámẹ́rà, ẹ ní ìdí gbogbo ẹ̀, ẹ̀yin ẹ pè Pleasant Services. Wọ́n bá yín hold ẹ̀, wọ́n bá yín fi everything, wọ́n bá yín yanjú ayẹyẹ yín. Yes kẹ̀, mo ní àní múrọ́jọ́ músolókù o, ẹ ṣeun àdúpẹ́ lọ́wọ́ everybody. Wọ́n ní today is Ọláníyàn Fikúnmi's birthday. Láti iléeṣẹ́ wa, Akí Fikúnmi Ọláníyàn o, happy birthday.
ẹ̀yin yẹn wá tẹ̀ ń wọlé Elijah Kúbúyì mo kí yín o Daniel Potter mo kí yín mọ́mí wa Dorcas Adébọ̀gún mọ̀mọ́ wa ní New York ẹ kú àbọ̀ sórí ètò happy birthday to Ọláníyàn Fikúnmi ẹ wò ó tábà ní àmọ́ dúró sí ọjọ́ mọ́ lọ torí pé aago 3 ti lù lọ́dọ̀ wa ń hàn yín oníyàn ṣe o ọlọ́bẹ̀ ṣe o ẹ tó jẹun tí ọ̀ṣẹ́wọ́ náà ó ṣeun màmá wípé ẹ ń bá bómi ìṣẹ́wọ́ ó bóúnjẹ o ẹ ń bá bóde ọ̀fẹ́ ó bàdúrà Davidson ẹnọ́fẹ̀ mo kí yín o ẹ kú àbọ̀ ẹ tún já pàdé tó bá di aago 8 láàárọ̀ ọ̀la lórí ètò wa òwúrọ̀ lọ́jọ́ ẹ já pàdé lórí ètò wa òwúrọ̀ lọ́jọ́ mo ti kọ̀nẹ́ẹ̀tì ẹ̀mí mọ́ ló kọ̀nẹ́ẹ̀tì mi Esther Ìgbẹ́kẹ̀lé ṣé wọn náà ti kọ̀nẹ́ẹ̀tì mo ti kọ̀nẹ́ẹ̀tì ó yá ẹ bá a dálẹ̀ mo kọ̀nẹ́ẹ̀tì ẹ̀mí mímọ́ ló kọ̀nẹ́ẹ̀tì mi yes sir. mo ti kọ̀nẹ́ẹ̀tì Esther Ìgbẹ́kẹ̀lé má bá ti sọ̀rọ̀ mi dayọ̀ na so miracles and blessings má bá ti sọ̀rọ̀ mi dayọ̀ na so miracles and blessings multi-connect 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 ẹ̀mí ni màá lọ connect multi-connect 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 ẹ̀mí ni màá lọ connect in the morning and in the evening early in the morning and in the evening I know Jesus loves me loves me all the time I know Jesus loves me all the time torí wọ́n fẹ́ pẹ́ gan bàbá ọjà wọ́n fẹ́ para wọ̀ mí Ọlọ́run ní ọjà wọ́n ti gbàgbé wípé kàkà kan mo lọ rẹ̀ Jésù kò tó mọ̀nàmọ́ná àṣà lọ bàbá ti sọ̀rọ̀ mi dayọ̀ na so miracles and blessings bàbá ti sọ̀rọ̀ mi dayọ̀ na so miracles and blessings multi-connect 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 ẹ̀mí ni màá lọ connect multi-connect 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 ẹ̀mí ni màá lọ connect ọ̀pàpà ti gba láìlára kábíyá ò sí bàbá o múra bàbá níwájú rẹ̀ bàbá o ayé mi fògo f'Olúwa iṣẹ́ mi fògo f'Ẹlẹ́dùmarè ẹ bá mi gbé dọ̀pẹ́.